A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹbí tí iye wọn tó 336 àti ilé tí òǹkà rẹ̀ wọ 228 ni ó rí ìjàmbá ìjì látàrí àrọ̀rọ̀dá òjò káàkiri ìpínlẹ̀ Èkó ní ọjọ́ 1 àti ọjọ́ 15 oṣù karùn-ún ọdún yìí. Alábòjútó NEMA Ibrahim Fárinlóye nígbà tí ó ń fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ sọ wípé kò sí àkọọ́lẹ̀ ìjàmbá tàbí ìpalára fún ẹnikẹ́ni. Ó wáá rọ àwọn ará ìlú láti kíyèsára tí òjò bá ti ń rọ̀. Fárinlóye tẹ̀síwájú wípé ọ̀pọ̀lọpọ̀ ilé ni ìjì náà bàjẹ́ kọjá ààlà, ní pàápàá jùlọ ilé àdáni àti ilé elérò. NEMA ṣe àpẹẹrẹ Àgbọ̀nyín Kínní, Àgbọ̀nyín Kejì, Àgbọ̀nyín Kẹta àti Odò Ògùn ní ìjọba ìbílẹ̀ Kòsọ̀fẹ́, ìpínlẹ̀ Èkó, níbi tí ilé bíi 130 ti fara kááṣá nínú àrọ̀rọ̀dá òjò tí ó wáyé ní ọjọ́ 1 oṣù karùn-ún. Èyí tí ó wáyé ní ọjọ́ Àìkú tí ó kọjá ní ipa pàtàkì lára ilé tí òǹkà rẹ̀ wọ 98 ní àwọn agbègbè bíi Agége, Ìfàkọ̀ Ìjàyè, Ìkọ́là, Ìsàlẹ̀ Àbòrú àti Òkè Ìṣẹ́gun ní ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́, ìpínlẹ̀ Èkó, pẹ̀lú ìpalára fún ẹbí tí iye wọn tó 108 àti òpó iná 13. Bákan náà ní agbègbè Arẹ́pọ, ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn, àwọn onílé, ayálégbé àti àwọn oníṣòwò ní ìdààmú ti dé bá látàrí ìjì tí ó ba òrùlé, ilé ìtajà ìgbàlódé, ilé ìwé, ilé ìjọsìn àti ilé epo ní agbègbè náà jẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọmọ olóògbé Fẹlá Kútì tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣeun Kútì ni wọ́n ti fi sí àhámọ́ ẹ̀ka ọlọ́pàá ìṣèwádìí ìwà ọ̀daràn ní Yábà LCID ìpínlẹ̀ Èkó lẹ́yìn tí ó jọ̀wọ́ ara rẹ̀ ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó. Ṣeun dé iléeṣẹ́ ọlọ́pàá ní aago 8 òwúrọ̀ àná. Lójú ẹsẹ̀ ni wọ́n fi sí àhámọ́ pẹ̀lú mámú gàárì lọ́wọ́. Lẹ́yìn wákàtí 2 ni wọ́n darí rẹ̀ lọ sí ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn ní Yábà. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé lẹ́yìn tí ó dé LCID fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò, wọ́n ní kó ṣe àkọọ́lẹ̀ ìyẹn statement. Ó kọ̀ jálẹ̀, ó ní ó di ìgbà tí agbẹjọ́rò ń bá dé. Títí di aago 7:10 ni Ṣeun fi wà ní àhámọ́ iléeṣẹ́ náà. Bí a kò bá gbàgbé, ọ̀gá ọlọ́pàá yányán ni ó pàṣẹ kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú Ṣeun lẹ́yìn tí fọ́nrán kan ṣe àfihàn ibi tí ó ti ń dojú ìjà kọ ọlọ́pàá ní orí Fáárá ẹlẹ́ẹ̀kẹta, ìpínlẹ̀ Èkó ní ọjọ́ Àbámẹ́ta tí ó kọjá. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó, Benjamin Hundeyin fìdí ẹ̀ múlẹ̀ lórí ẹ̀rọ alátagbà rẹ̀ Twitter wípé lóòótọ́ ni Ṣeun ti jọ̀wọ́ ara rẹ̀ lówùúrọ̀ àná. Agbẹjọ́rò rẹ̀ pẹ̀lú aṣojú ẹbí rẹ̀ ni wọ́n jọ kọ́wọ̀ọ́rìn, wọ́n sì ti fi sí àhámọ́ gẹ́gẹ́ bí ìlànà òfin. Ó wá kí ará ìlú fún akitiyan wọn nígbà tí ó fi ń dá gbogbo ènìyàn lójú wípé ikọ̀ náà yóò ṣe àfihàn ìwádìí bí ó ṣe ń lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ni ọ̀gá ọlọ́pàá yányán Usman Alkali Baba ké gbàjarè wípé àwọn kan ń pètepèrò láti dabarú ìṣípòpadà tí yóò wáyé ní ọjọ́ 29 oṣù yìí. Àwọn tí wọ́n sì wà nídìí ọ̀rọ̀ náà ni ó pe àpèdá wọn ní political actors and subversive elements and their foot soldiers. Níbi ìpéjọpọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn ni Alkali ti sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní ìlú Àbújá. Ó wá ṣe ìlérí wípé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ aláàbò mìíràn, irúfẹ́ ète bẹ́ẹ̀ yóò já sí asán. Ìkìlọ̀ yìí ń wáyé lẹ́yìn ìkìlọ̀ àkọ́kọ́ tí iléeṣẹ́ Defence Headquarters àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ṣe ṣáájú. Ọ̀gá ọlọ́pàá sọ wípé àwọn kò lè kápá mọ́ra máa wo títí àwọn amòòkùnṣìkà yóò fi dá ìjàmbá tí ó lè fa ìdíwọ́ fún ìṣípòpadà náà. Ó ní lẹ́yìn ìdìbò gbogbogbò
ni àwọn ti ṣàkíyèsí wípé àwọn alágbára òṣèlú kan tí èsì ìdìbò náà kò tẹ́ lọ́rùn ń lérí léka láti wá àṣìṣe fún ìṣípòpadà ààrẹ. Bákan náà ni iléeṣẹ́ ọlọ́pàá àti àjọ aláàbò ìlú náà ń tọpinpin wọn. Ní báyìí, ó jọ bí ẹni wípé wọ́n túbọ̀ ń gbáradì fún ìwà ọ̀bàyéjẹ́ yìí fún ìmọ̀tara wọn nìkan. Ìdí nìyí tí àwọn ṣe ń ṣe ìkìlọ̀ tí ó nípọn fún àwọn alágbára òṣèlú wọ̀nyí láti jáwọ́ nínú gbogbo èròǹgbà wọn àti dá họ́wùhọ́wù sílẹ̀ níbi ìṣípòpadà náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ti jẹ́rìí wípé lóòótọ́ ni wọ́n jí olórí ìlú Dugbe gbé ní ìjọba ìbílẹ̀ Rijau, Alhaji Abdullahi B. Zaure. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn ajínigbé ya wọ àwọn ìlú ìjọba ìbílẹ̀ náà, wọ́n sì jí ọ̀pọ̀lọpọ̀ èèyàn àti àgùntàn wọn ní ọ̀sẹ̀ tí ó kọjá. Agbẹnusọ fún ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀, Wasiu Abiodun, nínú àtẹ̀jáde rẹ̀ sọ wípé wọ́n jí olórí àti àwọn 9 mìíràn, ṣùgbọ́n nígbà tí àwọn ológun bá wọn wọ ìyá ìjà, 4 nínú àwọn tí wọ́n jí gbé já bọ́ mọ́ wọn lọ́wọ́ nígbà tí àwọn 3 fi ara pa. Àwọn ajínigbé yìí ṣe ìkọlù sí ẹnu ibodè abúlé Shambo, Genu, Tungabunu, Jamare àti abúlé Sabongeri, Uche ní ìjọba ìbílẹ̀ Rijau. Wasiu tẹ̀síwájú wípé wọ́n ti kó àwọn tí wọ́n farapa lọ sí ilé ìwòsàn ìjọba Tunga Magajiya fún ìtọ́jú, nígbà tí ìgbìyànjú ń tẹ̀síwájú láti gba àwọn tí ó kù nínú ìgbèkùn àwọn ajínigbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.